A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Àná ọjọ́ Ajé ni àwọn èèyàn jàǹkànjàǹkàn àti ọ̀tọ̀kùlú ìlú ṣe ayẹyẹ ìkẹyìn fún olóògbé agbóhùnsáfẹ́fẹ́ àti Nigerian High Commissioner àná sí ilẹ̀ United Kingdom Dr. Christopher Kọ́ládé níbi ìsìn orin onígbàgbọ́ tí wọ́n ṣe àgbékalẹ̀ láti fi yẹ́ ẹ sí àgbà ọ̀jẹ̀ yìí di olóògbé ní ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2025 lẹ́ni ọdún méjìdínláàádọ́rùn 92. Nínú àtẹ̀jáde ni mọ̀lẹ́bí rẹ̀ ti ṣàlàyé wípé pẹ̀lú ìrọ̀rùn ni Kọ́ládé fi kí ayé wípé ó dìgbò ṣe. Ìsìn orin tí ó jẹ́ ara ètò ìsìnkú ni ó wáyé ní Wọlé Ṣóyínká Center tí a mọ̀ sí National Arts Theatre tẹ́lẹ̀, níbi tí a ti rí ẹbí, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀, àwọn òṣìṣẹ́ ìjọba àná àti lọ́wọ́lọ́wọ́. Lára wọn ni ààrẹ Bọ́lá Tinubu tí olórí òṣìṣẹ́ Fẹ́mi Gbàjàbíàmílà ṣaṣojú, ààrẹ tẹ́lẹ̀ rí Olúṣẹ́gun Ọbásanjọ́, adájọ́ àgbà fún orílẹ̀-èdè adájọ́ Kudirat Kékeré-Ẹkùn, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, Peter Obi, Ọlọ́runníbẹ̀ Mámọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn wọ̀nyí sọ rere nípa Kọ́ládé bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní ọmọlúàbí ènìyàn pẹ̀lú ìwà ìkóra-ẹni-níjàánu discipline. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn olùgbé òpópónà Kóòlù ní agbègbè Òyìngbò ìpínlẹ̀ Èkó, níbi tí ilé alájà méjì kan ti dà wó, ṣekú pa ènìyàn kan àti àwọn méjìdínlọ́gbọ̀n tí wọ́n fi ara pa, ti ṣe àfihàn wípé àwọn tí wọ́n ń gbé inú ilé yìí kọ etí ìgbọ̀nyín sí gbogbo àpẹẹrẹ tó ṣe é fojú rí tí ilé yìí ti ń fún wọn, gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, oníṣọ́ọ̀bù kan lára ilé tí ó pe ara rẹ̀ ní ìyáàfin Adáìzé ní lóru ọ̀gànjọ́ ni wọ́n ké sí òun wípé ilé ti dà wó. Òun ní láti súré wá. Nígbà tí ó máa fi dé ibi ìṣẹ̀lẹ̀ ní ọjà rẹ̀ tí ó wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà ti há sínú àwókù ilé tí àwọn mìíràn ti bàjẹ́. Ó ní tipẹ́ ni ìjọba ti ń fún àwọn ní ìwé àkíyèsí nótìsì kí àwọn fi ilé yìí sílẹ̀, ṣùgbọ́n ẹni ní ilé ò kọbi ara sí i bí ó ti pè fún ìrànlọ́wọ́ ìjọba láti mú àdínkù bá òfò rẹ̀. Olùgbé mìíràn Habib Jamiu fìdí ẹ̀ múlẹ̀ wípé ìjàmbá yìí tẹ̀lé àrọ̀rọ̀dá òjò òru mọ́júmọ́. Ó ní ariwo tí wọ́n ń pa fún ìrànlọ́wọ́ ni àwọn gbọ́ tí àwọn fi súré lọ ibi ìṣẹ̀lẹ̀ láti lọ ràn wọ́n lọ́wọ́ kí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó dé. Controller General Lagos State Fire and Rescue Service Margaret Adéṣeyẹ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ṣàlàyé wípé iṣẹ́ ìgbàlà ẹ̀mí ń lọ ní ilé kan tí ó dà wó lẹ́yìn tí ó ti ṣe àpẹẹrẹ ìkìlọ̀, ṣùgbọ́n tí àwọn onílé ò kọbi ara sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdàrúdàpọ̀ dé bá ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lánàá bí wọ́n ti wọ́gi lé ìyànsípò àwọn olùdíje tí ó yẹ kí ó wáyé lónìí fún ipò ìgbìmọ̀ òṣìṣẹ́ Elective National Convention. Èyí ń wáyé ní ọjọ́ kan náà tí gómìnà àná fún ìpínlẹ̀ Jigawa àti mínísítà àná fún ilẹ̀ òkèèrè Alhaji Sule Lamido fi ìbínú àti ìjákulẹ̀ rẹ̀ hàn sí àìrí ààyè gba fọ́ọ̀mù fún ìyànsípò alága gbogbogbò ẹgbẹ́ ní olú iléeṣẹ́ wọn ní ìlú Àbújá, bí ó ti lérí àti gba ilé ẹjọ́ lọ lórí ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n gbá mọ́lẹ̀. Inú bí gidigidi bí mínísítà àná àgbà amòfin Tani Muturaka ṣe àgbékalẹ̀ fọ́ọ̀mù èròǹgbà rẹ̀ lánàá. Rògbòdìyàn àárín ẹgbẹ́ yìí túbọ̀ ń lékenkà sí bí àwọn aṣòfin láti ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ tí ó lé ní 20 ṣe ń lérí àti fi ẹgbẹ́ sílẹ̀ lórí ẹ̀sùn èròǹgbà àwọn adarí àti yanjú gbogbo àwọn tí wọ́n wá láti ẹgbẹ́ òṣèlú APC. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alága National Convention Organizing Committee NCOC àti gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti ní ìgbìmọ̀ ti ní àwọn yóò ṣe àfihàn ọjọ́ tuntun tí wọ́n bá mú àwáwí tí wọ́n ṣe fún wíwọ́gilé ní ohun tí wọn kò lérò unforeseen circumstances, bí ó ti fi dá ẹgbẹ́ lójú wípé ìgbésẹ̀ yìí yóò lọ geere títí ìpàdé gbogbogbò yóò fi wáyé.
Ọjọ́ Àìkú ni ọmọ ẹgbẹ́ ilé aṣòfin ìpínlẹ̀ Kwara tí ó ti lo sáà méjì kan àti olóyè láàrin ẹgbẹ́ òṣèlú APC Honorable Saheed Pópóọlá darapọ̀ mọ́ ẹgbẹ́ alátakò PDP pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀ ní APC Ọ̀fà ìjọba ìbílẹ̀ Ọ̀fà, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ṣe àpèjúwe lílọ rẹ̀ ní èyí tí kò tún irun kankan lára ẹgbẹ́ nítorí fẹ̀ẹ̀kàntẹ́lẹ̀ àwọn kò rí ipa rẹ̀ láàrin ẹgbẹ́. Pópóọlá tí ó ń ṣaṣojú Ọjọ́mú Balógun constituency ní Ọ̀fà ní ìpinnu òun àti fi ẹgbẹ́ sílẹ̀ darapọ̀ mọ́ PDP wáyé látara ìrònú jinlẹ̀ lórí ibi APC ń dojúkọ. Pópóọlá fi ìgboyà rẹ̀ hàn wípé PDP yóò gbàjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ní ọdún 2027 bí ó ti da ẹ̀bi ìkọlù gbogbogbà àwọn àdàlúrú àti ìṣòro ààbò ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Kwara ro ìjọba ìpínlẹ̀. Ó ní àìmọṣẹ́ wọn níṣẹ́ àwọn aláṣẹ ló ń fa ìṣòro ààbò ní báyìí nítorí kò sí àdàlúrú láti ìṣẹ̀dálẹ̀ Kwara ní 1967. Ogunlọ́gọ̀ aráàlú ni wọ́n ti ṣekú pa bí ó tilẹ̀ jẹ́ wípé àdàlúrú wà ní ìpínlẹ̀ Niger, wọn kò kọjá sí ìpínlẹ̀ Kwara nítorí àwọn adarí ìgbà náà mọ ohun tí wọ́n ń ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu ní ìpàdé pẹ̀lú àwọn olórí ológun tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò ní ilé agbára ìlú Àbújá. Ìpàdé yìí jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ láàrin ààrẹ àti olórí ológun láti ìgbà tí wọ́n ti yàn wọ́n sípò ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Àwọn wọ̀nyí dé láàrin aago 4:05 ìrọ̀lẹ́ pẹ̀lú Chief of Defence Staff tuntun CDS Lieutenant General Olúfẹ́mi Olúyẹdẹ tí ó di ipò Chief of Army Staff mú tẹ́lẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò ṣe àfihàn kókó ìpàdé wọn fún aráyé, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìpàdé yìí wáyé láti lè gba ìtọ́ni láti ọ̀dọ̀ ààrẹ gẹ́gẹ́ bí olórí ológun pátápátá. Bákan náà ni a gbọ́ wípé ìbúra wọn yóò wáyé lẹ́yìn tí ilé aṣòfin bá bu ọwọ́ lù wọ́n. Fẹ̀ẹ̀kàntẹ́lẹ̀ ààrẹ ti ṣe àgbékalẹ̀ orúkọ wọn sí ilé aṣòfin àgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Alága àjọ elétò ìdìbò tuntun INEC ọ̀jọ̀gbọ́n Joash Amupitan ti jẹ́jẹ̀ẹ́ àti wọ́gi lé àṣà ká máa pààrà ilé ẹjọ́ síwájú ètò ìdìbò tí yóò ti wọ ìṣèjọba tiwantiwa lẹ́wù láti ọjọ́ tó ti pẹ́. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé ọlọ́dọọdún 55th Annual National Conference of the Nigerian Association of Law Teachers NAUT tí ó wáyé ní Ifásitì Àbújá lánàá, Amupitan ní ọ̀kan lára ojúṣe iṣẹ́ rẹ̀ tó ṣe gbòógì jùlọ gẹ́gẹ́ bí alága INEC ní láti fòpin sí wàhálà ilé ẹjọ́ tí ó ti máa ń bẹ̀rẹ̀ tipẹ́ kí ìdìbò tó wáyé. Ọ̀gá INEC tí ó gba iṣẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu búra fún un ní wàhálà ìdìbò kò lè máa tẹ̀síwájú níbi wọ́n ti ṣe àkọọ́lẹ̀ ẹ̀sùn tí ó lé lẹ́gbẹ̀rún sí ilé ẹjọ́ síwájú ìdìbò gbogbogbò ọdún 2023. Ó ní èyí kìí ṣe ìjọba tiwantiwa, ojútùú kò sí nínú ẹjọ́ ṣùgbọ́n nínú títẹ̀lé ìlànà òfin orílẹ̀-èdè. Èyí sì bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú fúnra wọn. Amupitan ní bí ẹgbẹ́ òṣèlú bá tẹ̀lé ìlànà òfin wọn, bọ̀wọ̀ fún ìlànà ètò ìdìbò kí wọ́n sì bọ̀wọ̀ fún òfin Nàìjíríà, kò ní sí ẹjọ́ kí ìdìbò tó wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.